ẹ̀yin tèmi báwo ni ṣó ń dùn ṣó ń dún báwo ni gbogbo nǹkan ẹ kú ojúmọ́ ẹ dẹ̀ kú bó ṣe ń lọ. Ọ̀rọ̀ bàbá Mohbad mo fẹ́ sọ ṣé ẹ ti gbọ́ pé ó ti di wọ́wọ́wọ́ láàrin bàbá Mohbad àti àwọn tó ń sọpọ́ọ̀tì ẹ̀. Ẹ wo mo ti sọ tẹ́lẹ̀ sẹ́yìn tẹ́ bá lọ wo àwọn fídíò mo ní pé àti rí justice fún Mohbad àfi nǹkan tí Ọlọ́run bá ṣe. Láì jẹ́ bẹ́ẹ̀ mi ò rò pé èèyàn lè rí justice lórí Mohbad. Ẹ mọ̀ pé VDM ó bẹ̀rẹ̀ justice of Mohbad yìí ní ìgbà kan bí 2 months ago. Kí ló ṣẹlẹ̀? Ó ní wọ́n sọ pé wọ́n lálàá pé ọ̀tá wọn máa kú. Kí ló fà àwọn tó wà nídìí ọ̀rọ̀ yẹn? Àwọn alágbára ló wà ńbẹ̀. Ẹni tó bá fẹ́ gbórí kan wọ́n máa ń mú kúrò lójú ọ̀nà. Now bàbá Mohbad court ó lóun fẹ́ ṣe DNA Liam by force by fire. Now àwọn court ti order pé kó lọ ṣe DNA. Wá lọ grant interview níbì kan. Ó wá sọ ńbẹ̀ yẹn pé òun ò fẹ́ kí wọ́n máa bú Liam tó bá dọjọ́ ọ̀la pé torí ó lè di lọ́la kó fẹ́ ṣe gbé àpótí president governor kó wá lọ di pé wọ́n fi ń bu pé torí ẹ̀ lòun ṣe kí ni lòun ṣe sọ pé kí àfitóun bá ṣe DNA pé òun mọ̀ pé Liam ọmọ Mohbad ni pé bọ̀tì òun ò fẹ́ kán bu. Àwọn èèyàn wá wò pé ìwọ tó sọ wípé Liam ò kí ń sọ ọmọ ẹ̀ òun sọ ọmọ ẹ̀ náà bàbá ti tún wá ń change ohun làwọn èèyàn bá kó ọ̀rọ̀ bú bàbá ló bá di wọ́wọ́ fún bàbá. Kó tó wá wọ́n dà mí pé bàbá Mohbad ló sọ pé àfi tóun bá ṣe DNA náà bàbá ti ń change ohun ó ti ń yóhùn padà. Bàbá tó lọ ń gba tó sọ pé àfi tóun bá ṣe DNA tó ń fún ní court order sọ pé àfi kó lọ ṣe DNA. Now bàbá tó sọ pé òun ò ní gbà àfi tóun bá kú tí òun ò bá ṣe DNA ó ti tún jẹ́ ní padà náà ó ti di gbàgbó láàrin òun àti Bukky Jesse àtàwọn tó kù tó ń jọ ń ṣe kíni tó ń support bàbá Mohbad. Mo kàn rí pé bàbá Mohbad ẹ ti kọjá ibi tó yẹ kẹ́ ti back up. Torí ẹ̀yin lẹ sọ pé láyé lọ́run pé ẹ̀ nígbà àfi tó bá ṣe DNA. Now ẹ ti jẹ́ káwọn tó ń support yín pé wọ́n máa wò pé wọ́n ṣoore ṣe. Ẹ̀yin lẹ sọ pé láyé lọ́run àfi tẹ́ ẹ bá ṣe DNA kò sẹ́ni tó force yín. Ẹ̀yin lẹ sọ pé láyé bá fi tí ẹ bá ṣe DNA. Now gọ́ọ̀mẹ̀ntì wá sọ pé ó yá o. Ìgbà tó sọ pé láyé lọ́run àfi tó bá ṣe DNA wọ́n ti ní kó yá wá lọ ṣe DNA. Ẹ ti wá ń change ohun pé ẹ mọ̀ pé Mohbad Liam pọ́ ọmọ yín ni. Ṣé ẹ mọ̀ pọ́ ọmọ yín ni tẹ́lẹ̀ ńgbà tẹ́ sọ pé àfi tẹ́ bá kú tẹ́ bá yè? Ṣé ẹ rò pé gbogbo fídíò tẹ́ ṣe nípa Liam ṣé Liam ò ní padà rí? Àbí ọ̀rọ̀ tẹ́ sọ sí ìyá ẹ̀ ṣé ìyá ò ní padà rí? Ó máa rí. Ẹ bá ti rọ àwọn kan tẹ́ ń sọ yìí tẹ́lẹ̀ sẹ́yìn kẹ́ tó fa ìyá ẹ̀ àti ọmọ yẹn sí. Ẹ mọ iye pé tó ń gbé ọmọ yẹn sẹ́ tó ń gbé Liam sẹ́ tó ń gbé ìyá ẹ̀ sẹ́. Ṣé tó bá dàgbà wá máa wá wò pé bàbá òun ni ìyá ẹ̀ bàbá òun lélẹ́yìí. Ó ti kọjá stage tẹ́ rò pé ẹ lè ṣe kíní. Ẹ kúkú fèsì ẹ̀. Náà ẹ ti fojú àwọn olórí tẹ́ wọ́n wà lẹ́yìn yẹn ti fojú wọn gúngi. Èmi kúkú ń gbé Mohbad èmi náà bá wọn fà pọ̀ tì. Nígbà tí mo rí àwọn mẹ́sẹ̀jì àwọn ọba tí mo rí lórí messenger mi tó ń text mi òun ló jẹ́ kí n sọ̀rọ̀ nípa Mohbad torí pé kíni mi ì tí ì fẹ́ kú. Mi ì dẹ̀ fẹ́ nǹkan kan ṣe àwọn ọmọ mi. Àwọn ọmọ mi dẹ̀ wà ń bẹ̀ yẹn torí ẹ̀ mo ṣe backup. Ẹ wo ẹ̀yin tèmi ẹjọ́ ẹ bá ń share fídíò ẹ bá ń like ẹjọ́ lọ fà ẹ bá ń share. Ẹ jẹ́ kí bàbá Mohbad mọ̀ pé stage tó wà ó ti kọjá stage tó yẹ kó sọ pé òun ò ṣe kíni òun fẹ́ backup kò lè backup mọ́. Ó ti ẹ̀ ti fo lórí ojú àwọn olórí gúngi. Ẹjọ́ ẹ bá ń ṣe gbogbo ẹ bá mi share. Èmi náà máa sọ mọ́ ẹ bá ń share. Mo sì máa padà ṣe fídíò kan lọ́rọ̀ àwọn tó bá ń share fídíò mi. Ire o.